ṣẹ̀rẹ̀ ń bá lówó rí sórí ni ọmọ sọ káàkiri ayé o ẹ̀ ń bá lówó rí yóò fẹ́ gba gàrí àwọn sítórì ni ó fẹ́ gba ráìsì àwọn sítórì ó fẹ́ gba aṣọ àwọn sítórì. nígbà míì àwọn èèyàn máa ń sọ pé níbo lógún ti ń jà mí ẹlòmíràn ní àtà ní mọ́sẹ̀ pọ̀sẹ́ńtà àṣẹ o tá a bá tẹ̀sẹ̀ wàá kàn ti ẹsẹ̀ èèyàn kì í ṣe pé ìhà tó ń kálukú àti forí kó nǹkan ó pọ̀ ẹ̀jẹ̀ á sọ nípa ègún ìdílé ibẹ̀ lógún ti wá kí lè gún ìdílé mo jẹ́ mo jẹ́ gbèsè mi délé mọ́ mo tún já lórí òkè mi nígbà mo dẹ̀ dúró kan kí n mọ̀ ń tà mo ní mọ́tò nígbà mọ́tò mọ̀ ń tà ń jó ní ìmọ̀dẹ́kẹ́ nítorí kó bí mi ní pé ṣé mo sì lówó àbí lówó wọ́n tó mọ̀ bí wọ́n fi mí sí mo sì fi mi rúmọ̀ àbálẹ̀ olówó nu. ẹ ní ọ̀rọ̀ ni ó ń di ogun ṣùgbọ́n àwọn kan máa ń nígbàgbọ́ pé ogun tó ń jà wọ́n pọ̀ pé kan ti ṣé kan lè ṣẹ́ kí kan má ṣẹ́. ẹ ṣe rí ohun tó máa ń ṣe èyí tó ogun. Prophet Reuben Àìkọrẹ ẹ jẹ́ kí bàbá bá a sọ̀rọ̀ lórí àwọn kan tí ègún kan ń jà tàbí tí bí ọ̀rọ̀ òdì kí ni àwọn ojútùú sírú àwọn ìṣòro bẹ́ẹ̀. orúkọ mi ni wòlíì Reuben Àìkọrẹ atẹ̀dó sí Ìbàdàn ní Apẹtẹ ní Adéọ̀sùn Zone 2 gbogbo èèyàn mọ̀ jọ wá sí Sẹ̀lẹ̀ Gospel ẹ jẹ́ ká gbọ́rọ̀ ń kalẹ̀ pé níbo lógún ti wá níbo lógún ti wá ogun tí ń jà àwọn èèyàn ó pọ̀ gan ṣùgbọ́n ẹni tí máa ń wádìí ogun ò ní ojú Ọlọ́run wòlíì lò tó bá yẹ pé wòlíì Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run tó mọ̀ pé ọ̀run kan sì wà níkẹyìn ayé níbo lógún ti wá and then nígbà míì àwọn èèyàn máa ń sọ pé níbo lógún ti ń jà mí ẹlòmíràn ní àtà ní mọ́sẹ̀ ọ̀rọ̀ ayé mi ṣe dà báyìí báwo lọ̀rọ̀ mi ṣe rí báyìí ní ìfèrò pé báyìí bí ó ṣe rí rèé pọ̀sẹ́ńtà àṣẹ o tá a bá tẹ̀sẹ̀ wàá kàn ti ẹ̀ṣẹ̀ èèyàn kì í ṣe pé ẹ̀ṣẹ̀ tá a ṣe àwọn èèyàn lágbára tó bí ọ̀rọ̀ ayé wa ṣe rí tá a bá dẹ̀ṣẹ̀ èèyàn náà àbọ̀ lọ́n sọ̀rọ̀ ni ẹ jẹ́ ká wo bí kíkà ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1 níbo ni ogun ti wá níbo ni ìjà sì ti wà láàrin yín láti ilé èyí akọ́ láti ilé ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ogun póríṣiríṣi inú ayé ṣùgbọ́n ogun tí ń jà mí ó lè jẹ́ pé nǹkan ní jẹun tí ń wò mí ogun tí ń jẹun tí ń wò mí ó lè má sọ ní jà mí ìhà tó ń kálukú àti forí kó nǹkan ó pọ̀ ẹ jẹ́ á sọ nípa ègún ìdílé ibẹ̀ lógún ti wá kí lègún ìdílé àwọn bàbá wa ní nǹkan sìn tẹ́lẹ̀ apalẹ̀ wọn run ṣùgbọ́n ẹ̀mí wọn sì wà ń bẹ̀ bóyá fún àpẹẹrẹ ilé bàbá mi eégún fẹrẹ bí ẹkùn ni bàbá tèmi ń gbé bóyá bàbá mi sọ pé gbogbo ọmọ ológo inú ilé tàbí bàbá mi fẹrẹ bí ẹkùn ni ọmọ gbé nígbà bàbá mi wá gbé eégún yìí obìnrin òkìrin rí òkú ọmọ ìná tí wọ́n ń gbé obìnrin òkìrin rí tí ìjọ bàbá mi bá ti gbé gbogbo ilé ọ̀dàkẹ́ rọ́rọ́ ọkùnrin nìkan ní ọ̀rí bóyá nínú ìran wa sọ pé gbogbo ọmọ ológo níbi láti mọ arógo wa lórí torí bàbá mi èmi bí ni pé rógo lòun gbà ti gbé fẹrẹ bí ẹkùn torí rò ó pé fẹrẹ bí ẹkùn fẹrẹ bí and then ìgbà tó pẹ́ tí bàbá ti mí kú èmi ò gbé kò wá sí gbogbo sí ní yọjú torí pé ògo ni mí lé wa àwọn ọmọ ìyá mi kankan kò sẹ́ni tó gbé ògo gbogbo wa now angelu spirit tí ó ń darí wọn gbà náà yóò tẹjú mọ́ ọmọ ológo yẹn tó yẹ kó máa gbé fẹrẹ bí ẹkùn ìgbà tí ò bá wá gbé already gbogbo ẹ̀ ti parí báyìí àmọ́ bí wọ́n gbọ́ gbogbo ẹ̀ sí ilé kẹtẹ tí wọ́n lù lé lórí ṣùgbọ́n spirit kan ní darí ẹ̀ spirit yẹn tí wọ́n máa ń fi ogun òdìlé jáàyàn wọ́n á ní ogun òdìlé ọjà Abrahamu ní Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 Olúwa ní jáde kúrò nílé rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀ kúrò nílé bàbá rẹ̀ sí ilẹ̀ kan tẹ́mi ó fi hàn ọ́ ìgbòho orí 13 wọ́n náà dẹ̀ bùkún fún Abrahamu gidigidi àti nọ́ọ̀tì so ogun tí ń jà wá ogun èpè wà ogun ìran wà ogun bó sí lọ ló ṣe padà wà ogun àdìjẹ orí nǹkan ń bọ̀ wá ṣẹ́rí gbogbo ogun yẹn ogun tí a lè jogún láti kékeré
èpè ni màmá bóyá ṣàìdá sí màmá rẹ̀ màmá ìwọ́kẹ̀ ọkàn náà rú èpè kan èpè yẹn táṣẹ bá ti gùn ó ti dogun àwa máa jà àyàn èèyàn àmọ́ rápálá ogunlọ́gọ̀ gbogbo èèyàn pátá lọ́mọ ológo ọ̀sẹ̀ntọ́ lọ ń dá pé kó ṣe ẹrú ẹgbẹ́ ọ̀dẹ̀sẹ̀ lọ ń dá pé kó mọ̀ jẹ́ èèyàn kó mọ̀ lálùyọ kó mọ̀ jẹun tó wù kó mọ̀ wọ mọ́tò kó mọ̀ gbé mọ́tò tó wù ọ̀sẹ̀ntọ́ lọ ń dá pé kó mọ̀ gùn plane gan ṣùgbọ́n mo atúnidá wà o èpè máa ń tún yàn dá ìjì ayé máa ń tún yàn dá ogun máa ń tún yàn dá ìnira lórí nǹkan tí àlàkọjá máa ń tún yàn dá àndẹ́ ìlàkọjá kì í sópin yàn tá a bá ti lè tẹ̀síwájú tá a lè wojú Ọlọ́run tá a lè gbàdúrà àwọn kan ní mo ti lọ léwo lítọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni 50 lè mi lọ gbọ́dọ̀ àmọ́ bọ́ tí n bá lọ kan 50 mo lè má bọ́ o mo dé 49 ó ti sú mi pé ṣé mi nìkan náà fi ṣe ni a lórí òkè ilé ìwọ̀n ni ẹ̀dídé mo bá lọ ilé ẹ̀tún ìjọ méje yìí ti pé èmi dẹ̀ ni mo jẹ́ gbèsè mi délé mọ́ wọ́n tún já lórí òkè mi wọ́n tún dé rẹ̀ wá ní nǹkan wò mí báyìí ó ní ó sì wà ń bí mo ní mo wà ń bí tá ń fi ọ́ yàrá yìí mo lẹ́yìn náà ni bàbá ẹyẹ bí ọ̀kìn mo wá lọ sọ́sọ́gbó bàbá ẹyẹ bí ọ̀kan ó dẹ̀ ti síìkì orí wíìchì àná wà báyìí tán ti ń jíṣẹ́ fún mi mo náà jíṣẹ́ fún mi wọ́n ní lọ lọ́jọ́ díẹ̀ lórí òkè èmi náà lórí òkè wọ́n dẹ̀ bí mi pé nígbà mo dẹ̀ lórí òkè ẹni kí n mọ̀ ń tà mo ní mọ́tò nígbà mọ́tò mọ̀ ń tà ń jó ní ìmọ̀dẹ́kẹ́ nítorí pé bí mi ni pé ṣé mo sì lówó àbí lówó wọ́n tó mọ̀ bí wọ́n fi mí sí mo sì fi mi orí màá bá lọ lówó nu èmi jẹ́ kí n lọ wà rí àpáta kó rọ̀ mọ́ pa mí kí n wà ṣọ́ọ̀ṣì kí n mọ̀ pẹ̀ fọ́n mára gànà mo sì fi mí ibi ọgbàdùn nù lórí kí bàbá ẹbí ọ̀kìn lóṣogbo and then mo dé báyìí owó ọdọjọ́ kìn lórúkọ Jésù mo ní ìwọ́kẹ̀ iṣẹ́ tá a ti ṣe ń jẹ́ òní tí a lànà ń bẹ̀ lórúkọ Jésù mo mọ̀ sàmí àmì tí bá sá sàmì tán kò ní rí ìrìn fún ní nǹkan àwọn ìkú dẹ̀ fún ní nǹkan. àwọn dẹ̀ rò pé ń ta. asọ́sì ẹ mọ̀ pé téèyàn báyìí ṣe ṣubú asọ́sì bọ̀ fi tèèyàn ìṣubú gbogbo ẹ̀ tẹ̀ ti lówó rí tẹ̀ lówó mọ́ lónìí ẹ dìde kẹ́lẹ́ ṣe lórúkọ Jésù ẹ bá ti tọ́ àdòwò nǹkan mọ́ sọ́jù láyé nǹkan mọ́ wálẹ̀ and then àwọn ayédèrè wọn mọ́ fàyàn wálẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wá bá ní ẹ pásọ̀ yẹn bá ní kí n wá ní ọ̀rọ̀ ọjọ́ kò mí mo ní ó sì kójọ mẹ́ ó sì kọ̀ la àbọ̀túnla ó ní lálẹ́ owó déètì mo lọ́kọ̀ọ́lá ó ní lọ́la yẹn ọ̀gbọ̀rọ̀ dòbí tilẹ̀ bá ti mọ́ ẹ jẹ́ ńlọ́la tán kí n dẹ̀kú àwọn onírọ̀ ìyẹn olówó kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi rìdíìmù náà lọ kò lóyún oyún náà wá àwọn gbàdúrà bí mo ṣe wọ bó ṣe pè mí níwó ní kí n wá bó ṣe pọ́ lọ tó báyìí pàṣọ alọ́ náà máa ń pè orúkọ pàṣọ alọ́ wá nígbà yẹn jẹ́ta ó lè gbàgbé jẹ́ta white ni ń lò bá tó lọ bá dẹ̀ bless bóyá kí n lọ bless wọn kí n wá sọ̀tàn yẹn fún wọn ṣé mi pé bó ṣe gbàyọ lówó ni kí n wá ó ní tó bí ló ṣe mí mo ní mo ti lówó rí ṣe ẹ ń bá lówó rí sórí ni ọmọ sọ káàkiri ayé o ẹ ń bá lówó rí yóò fẹ́ gba gàrí àwọn story ni ó fẹ́ gba rice àwọn story ó fẹ́ gba aṣọ àwọn story gbogbo tó ti nírí ẹ because bí ẹ bá sọ story náà tó káànú yín àmọ́ ni mo ti lówó rí ó ní kí ló wá ṣẹlẹ̀ mo ní jọ́ keje mi ọ̀la ni wọ́n dẹ̀ ní mọ́ ìlújọ́ méje pé kí n fi lọ mo ní bò ládùúgbò àbí wọ́n sì gbà ó ní pásọ̀ ti mẹ́rin mi o ọkàn fún mi lówó ni ó ní lọ ránṣẹ́ ta Motorola onígi àwa lákọ́kọ́ lò Mọ̀dẹ́kẹ́ nígbà tó sì ní tán time tẹ̀ lówó gidi nígbà náà òun lákọ́kọ́ lò mo ti tà á nígbà ogun dé wọn ò ní láì ránṣẹ́ mọ́ ó wá fún mi lówó ó ní lọ ra láì kí n lọ ránṣẹ́ nígbà mo rà ó wá fún mi náà bẹ̀rẹ̀ ní ìfipín ó ní lọ dúró tẹ́lẹ̀ bọ́kọ̀ ẹ̀ sì dé bọ́ sí mú mi ní òkú nù ọjọ́ wọn pé bọ́ sí mú mi ní òkú nù bọ́ sí bless mi bọ́ sí lóyún ó kàn bless mi tiẹ̀ láàrin oṣù yẹn lóyún dé and then tí ò sábà yàwó yẹn ni pé ẹni tó gún lé kiri kọ́mọ rọ́jú o bí ṣe ń rí ọ̀ní ṣe ń rí ẹni tí ń lé ọ but kì í yé wa pé ọ̀tá tí ó ti rí nǹkan rí lára wa àwọn ni wọ́n ń lé abẹ́ ogun ṣùgbọ́n tá a bá ń sọ pé ológun ti wá ogun bí ó ń gbà wọnú ayé àwọn èèyàn pọ̀ ẹlòmíín látara ọkùnrin ni ló ti kan ogun tiẹ̀ ẹlòmíín látara obìnrin ni ẹlòmíín látara ọ̀rọ̀ sísọ ó tó àṣírí ayé ẹ̀fẹ̀ lómi ẹlòmíín ọ̀tá rẹ̀ ló fi ṣọ̀rẹ́ adébóyè lọ́bọ rẹ̀ alọ́mọ mi sẹ́yìn lọ ìlú ìbòdì àni yóò gúnlẹ̀ láyọ̀ o ó ti gba tó fẹ́ gbá mú ẹlòmíín wà lamẹ́ríkà á pé kámẹ́rà báyìí á ní ẹ wo mi bí oúnjẹ yẹn o iṣẹ́ wàhálà burúkú tó ń ṣe tó rówó bẹ̀ pọ̀ o oúnjẹ tó jẹ ọkàn sẹ́ẹ̀dẹ̀ sọ́ta bọ́tà sí rí báyìí bó ṣe kò sọ̀rọ̀ ẹ̀ nu and then
ogun burúkú lógun ìdílé. Ogun yẹn ó máa ń wé ni yóò wé aláṣọ báyìí. Ogun bá ṣe pọ̀ tó lásán náà fi wé ṣe máa ń pọ̀ tó red green yellow blue white a máa ń fi wé yàn. Ṣé wàá rí gbà míì wòlíì lè ṣẹ̀yọ kan bẹ́ẹ̀. Tí ẹnìyàn ọ̀bà dúró kan sí orí mẹ́ta tán fi wé ẹni ò ní bọ́. Kò ní bọ́. Àǹdẹ́ kò sírú wòlíì tó gbóná tó bọ́ bá débẹ̀. Àwọn tí ń sọ á di olókìkí àtológo yìí iṣẹ́ tó ti parí ni. Iṣẹ́ tó ti parí. Ẹni yẹn tó bá dé dé sí ni ó lè rí ìyanu. Àwọn wòlíì àkọrẹ́ mi dé ẹ̀rá yìí. Ara ọmọ mi yá, ìtura dé bá mi, ara dẹ̀ mi, ìbùkún dé. Now, ogun ṣe ń tó bára mu. Ó yé mi ẹ̀yin tẹ̀ ń la ogun kọjá. Mo mọ̀ túmẹ̀. Ṣùgbọ́n ẹ má gbé ogun bí ẹni kó rẹrù. À ń gbà wà lóko, a máa ń ru ẹrù àgbọ̀n. Bẹ́ẹ̀ ni mi sì gbógun ẹ̀nu. Tẹ́ bá ti gbógun bẹ́ẹ̀, ogun ó jọba lórí ayé èèyàn. Ẹ rógun yín bí ẹni kó ti tán. Bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ máa rí bí ẹni kó ti tán. Ẹnìkan tí ń wò mí ti pẹ́, ó ní dáàdi mo ti ń wò mí ti pẹ́, mo ti rí iṣẹ́ rí tẹ́ ẹ sí. Wọ́n dáàdi ẹ̀ máa ń tọ́sẹ̀ rẹ̀ ni, wọ́n náà ta mí lọ́fà lẹ́yìn. Mo lẹ́yìn òní kí wàá ní í ṣe ọ́, ó ní òun mọ̀ system, gbọ́ ara system máa ń dàrú. Mo bá sọ ní táàsì fún un, ẹ̀ máa ń tọ́sẹ̀ rẹ̀, orí pé ó ní gbàgbọ́ nù mí, orí pé ó ti rí mi ti pẹ́, àìṣe nǹkan kan tára ẹ̀ fi yá. Nígbà tó 2 hours, ó ní dáàdi ìyanu ti ṣẹlẹ̀, ó ní ntẹ̀lẹ́ bó ń ṣe, àmọ́ ní òní ìdìbò, àwọn olórí ìdí. Ìyá mi wá ń bí mo ní ó nígbàgbọ́ nù mí. Ó ti nígbàgbọ́ nù Ọlọ́run pé Ọlọ́run lo bàbá yìí, ó wá nígbàgbọ́ nù èmi. Ìgbàgbọ́ yẹn ni Ọlọ́run fi mọ́ láàdá láì tí ìkàn tí ẹ̀ ṣe tí mo ní àṣẹ tọ́lọ́run fi dá lóhùn. Ṣùgbọ́n ṣe rógun kì í pẹ́ tán tá a bá lè múra díẹ̀ sí. Ẹ̀yin tẹ́ ẹ ti bọ̀ lọ́wọ́ ogun, àwọn kan ní mi ò pé wòlíì mọ́, àmọ́ sọ bẹ́ẹ̀. Bó lò ṣe ní pè. Ìdí ni pé àwọn tó pè bóyá wọ́n tó rò pé wọ́n gbàdúrà fún wọn kọ ẹ̀kọ́ gbà. Ó lè má jẹ́ bẹ́ẹ̀ o, wọ́n sí bẹ́ẹ̀ ni. But yòókù á sì báyìí. Mo bá pàṣọ 2 mẹ́ta ló kù tán fi wé ọ tọ́jà láàánú rí ọ á sì báyìí. Ogun ò ní pẹ́ tánú ayé yín níbo lógun ti wá. Ogun máa ń jà wá nínú àgọ́ ara, ogun àìsàn. Dókítà ò ní rí, èmi ìwọ̀n ò rí kò ní ṣe ọ̀fà ni. Ẹlòmíì ogun náà fi ń jaṣẹ́ rẹ̀. Iṣẹ́ rẹ̀ ọmọ ṣiṣẹ́ òní lákòjọ́. Ẹlòmíì wọ́n ń fogun jàdílẹ̀ ó rú gbùrùgbùrù ilé yẹn fẹ́ dàrú. Ẹlòmíì ogun ò ní rí ọkọ̀ bá gbé ni àníjẹ́ orílẹ̀ ọkọ̀ gbé náà fi ń jẹ lòmíì. Àdẹ́ gbogbo ogun tí ń jẹ́ nìkan kan wá ọ̀rọ̀ ni o. Ọ̀rọ̀ tí Ọlọ́run fi dá wa náà ń sọ tán fi ń sọgun sáyé yẹn. Gbogbo ẹ̀yin tán ti sọ̀rọ̀ òdì sí lónìí ẹ̀jẹ̀ Jésù ó pa ọ̀rọ̀ òdì rẹ̀ láyé yín. Ẹ pè mí kájọ gbàdúrà. Èmi ò sọ náà fún yín lórí fóònù àwòjọ Ọlọ́run fún. Ẹ gbàgbọ́ nínú Ọlọ́run kẹ́ gbàgbọ́ nínú mi. Ọlọ́run ni ẹ kó gbàgbọ́ nínú ẹ̀kẹ́ tó gbàgbọ́ nínú mi. Ẹlòmíà ní mo fẹ́ try yín wò, tí try yẹn ó lè mọ ìjà náà o. Gbàdá lórí tó fẹ́ pè mí lé lórí. Kọ́kọ́ wò mí, jẹ́ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Tó bá dẹ̀ náà máa bẹ́ẹ̀ sọ̀rọ̀, tó kàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹni tó lè pè mí, ìyẹn ni mo ń yá o. Ìyẹn ni mo ń rọrùn. Gbogbo ilẹ̀ ẹ̀dẹ̀ rí ti ń ṣe lórúkọ Jésù. Gbogbo ẹni tó gbóúnjà ogun ọ̀tàn, ogun dàbí pé kán sọ̀yàn ní òkùnkùn. Ẹnìkan ajínigbé gbé. Ìgbà tí wọ́n á sọ̀tàn ayé ẹ̀ ń tà mọ́ ni. Ó ní wọ́n fi aṣọ bò lójú ó di ọ̀sẹ̀ 2 nínú igbó. Kò rí iná, ó ní mọ̀ àkọ́kọ́ sí ojú báyìí. Àwọn táwọn ojú Olúwa fún nǹkan kan láti gbà tipẹ́tipẹ́. Owó ló ń fẹ́, ọmọ ló ń fẹ́, àlàáfíà ló ń fẹ́, ìgbéga lẹ́nu iṣẹ́. Tàbí ó fẹ́ gba físà lọ sókè òkun ìlú òyìnbó, ipò kan ló ń fẹ́. Ẹ̀yin tí ẹ wà lókè tí ẹ kò fẹ́ jábọ́, mádàmú kiri mọ́ ohun tó nílò rèé. Àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́, olú ìjọ mímọ́ Sẹ̀lẹ̀ Gospel àṣeyànjú àdúrà rẹ̀ ti gbà. Àmín lórúkọ Jésù. Àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́, Sẹ̀lẹ̀ Gospel Òkè Ìràpadà Parish. Àkókò díẹ̀ bí ìmọ̀nà wà tó ń tán ìṣòro ayé onípojúpo. Àkókò díẹ̀ tí yóò tó ẹ láti kúrò nísàlẹ̀ bọ́ sí òkè. Àkókò díẹ̀ tó tó láti tún ayé rẹ ṣe gba ẹ̀tọ́ rẹ fún ẹ níbi tó há sí. Àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́. Àwọn tó ní ẹ̀rí ayọ̀ testimonies kò ní orí méjì. Àṣẹ ìpè ló fọ̀n agbára sínú ayé wọn tó fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá. Àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́. Olú ìjọ mímọ́ kò ní ṣe tiẹ̀ náà tì lórúkọ Jésù. Àmín. Àdúrà rẹ̀ ti gbà o. Ó ní mọ̀ àkọ́kọ́ sí ojú báyìí.
ọlọ́dàbẹ̀ ẹni pé òun ní rí nàmọ́ ni ìtumọ̀ ogun ni o nítorí pé lógun ní òkùnkùn lógun máa ń fìyàn sí ẹni tó ti ní rí tí ò ní mọ́ ogun ìdílé ni o ìwọ tó ń jẹ tí ò tó jẹ ogun ìdílé ni o ìwọ tó ń ṣiṣẹ́ tó lákòjọ ogun ìdílé ni o ìwọ tó ń lépa adùn tó ọ̀rọ̀ adùn jẹ ogun ìdílé ni o ìwọ tó ní ibùjókòó lé ọkọ àbí tó yọ obìnrin ọ̀bọ gbérí ogun ìdílé ni o ìwọ tó yẹ pé o lẹ́bùn pọ̀tẹ́bùn rẹ ọ̀yọ́ ogun ìdílé ni gbogbo yẹn pátá ọlọ́run tí wọ́n ń tàn mọ́lẹ̀ sógun yọ tàn mọ́lẹ̀ sógun ayé lórúkọ Jésù ọ̀rọ̀ yóò dayọ̀. Tó bá jáwọn èèyàn wá fẹ́ pè yín lórí ọ̀rọ̀ bóyá níṣòro kan tàbí ẹ bá a tún sẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdúrà papọ̀. Ẹ ní ọ̀rọ̀ ni ó ń di ogun. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn kan máa ń nígbàgbọ́ pé ogun tó ń jà wọ́n pọ̀ pé kan ti ṣé kan lè ṣẹ́ kí kan má ṣẹ́. Ẹ ṣe rí ohun tó máa ń ṣe èyí pé ogun tí kan bá ṣẹ́ tí kan ọ̀ṣẹ́ iṣẹ́ Ọlọ́run ìṣiṣẹ́ láàbọ̀ nítorí kò sẹ́yìn wọ́n kàn ra wọ́n ra fílẹ̀ díẹ̀ ni tí wọ́n bá fi yẹn lẹ̀ díẹ̀ òkè fún àpẹẹrẹ báyìí nìkan ṣàìsàn ó wá ní àìsàn ọgbà tó ń ṣe yìí o ó dàbí pé díẹ̀ ti lọ́mbẹ̀ díẹ̀ kò sí yọ́ làlàáfíà kò ní lálàáfíà ogun máa ń ṣẹ́ wọlé ni wọ́n máa ń ṣẹ́ tán ni ṣùgbọ́n ó dìgbà tá a bá tó débi gbòǹgbò tí ń jáàyàn tá a bá wu gbogbo ẹ̀ka ogun yẹn kó tó gbẹ. àǹdé ogun kò dán jẹ́ ẹni tó gun bá jàre ogun yóò sọ àdẹrù wòlíì tá a bá múra àwọn wòlíì dẹ̀rí ogun ti jẹ́ nǹkan rí bọ̀t ogun tó jà wọn ò tó nǹkan kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ tí wọn ò ní fọwọ́ tó dáa mọ́ ogun tí ń jà àwọn èèyàn because nígbà tí jẹ́ fẹ́ yí Násárù dìde wọn lè sunkún láì sunkún kò sí ìyànà ẹkún tó so ni pé ó gbé rẹ̀ sípò Násárù ọ̀rẹ́ mi lélẹ́yìí sọ́jọ́ kú ẹ̀ wá yá báyìí ni wọ́n dẹ̀ pè mí o mi ò ráàyè wá wọn ló sunkún ìgbà táwọn èèyàn sọ pé ẹ wo bó fẹ́ràn ètò Jésù sunkún ẹ̀yìn ìgbà ló ní káànú ìyẹn tí ò bá ti sínú wòlíì wàá máa fi ìbí ṣe ń fi lórí ogun tí ń jà ló fà tó fi jẹ́ pé ìdá kan wòlíì yẹn wọ́n kàn gbàdúrà kò ní rí bẹ́ẹ̀ kò ní nítumọ̀ ìdí ni pé fún àpẹẹrẹ báyìí tó máa ń jà yẹn báyìí tó máa ń ní ó ṣe nǹkan báyìí o ọjọ́ méje mo fi mọ́ gbàdá fáwọn yẹn 7 days and then 7 days ni wọ́n dàbí ọdún kan lára mi ni bí mo ṣe bísì tó torí ẹ tó bísì pọ̀ ní mi but máa wọ́nà fún ẹni yẹn fọ́jọ́ méje tí n bá ti ń ṣiṣẹ́ fún un now tí n bá gbàdúrà fún fọ́jọ́ méje yẹn tó bá ń dádì Ọlọ́run ti ṣe àjọ dúpẹ́ tó bá sọ pé Ọlọ́run ò ṣe òun ni ó wò lójú fóṣù kan òun ló fà á tí wọ́n fi rántí tàwa tí ẹ bá ṣiṣẹ́ fún yàn tura ẹ̀ tẹ́ni ẹ já dànù tó búlọ̀kù nọ́mbà wọn lẹ́yìn tó ti o ti sọ tó ṣe fún ọ tí ń bọ́n ṣe àwọn à ń pè ọ́ ò gbé ntẹ́ni ẹ ń sọ ni pé kò wá ẹ̀rí kò nílò ẹ̀rí kò dẹ̀ sí tó bá fún yín lówó pé kẹ́ bá fi ṣiṣẹ́ ọyọ oúnjẹ tàbí ẹ̀fẹ̀ ròró àbẹ̀ ẹ̀fẹ̀ rántán náà máa tó ń kàkùn tí Ọlọ́run fún kàkùn tí ń lò ẹ jẹ́ ń ṣàṣírí fún yín kò tó ná kò tó sọ̀yàn déyàn kò tó jẹ ẹ̀rí ni mo ń sọ̀yàn déyàn because ẹ̀rí yẹn yóò polongo rẹ̀ lọ because ìgbà míì tó gún bá jà àwọn èèyàn náà tó bá ní sùúrù wòlíì máa ní problem pẹ̀lú àwọn èèyàn nígbà míì because wòlíì tó ń pè náà èèyàn ni wòlíì náà ní challenges tó náà ráfíì dédé bóyá kò ráàyè sùn kò ráàyè ṣe kíní kan ọwọ́ ń ṣàdúrà fún un tán ń bọ̀ ṣàdúrà fún un tán tún ní dáàdì sádọ́ abílẹ̀ lè gbà báyìí wòlíì náà fẹ́ sọ̀rọ̀ pé ẹ dádànù àbọ̀gbọ́n òun la fẹ́ dára yìí but n tó wà bẹ́ẹ̀ ni pé èrè ogun ayé èèyàn ayọ̀ ni wọ́n mú wá ìyẹn nìkan kọ́ ogun ègún tí ń bá èèyàn jà nítorí ògo náà ni nítorí ògo tó gun èèyàn bá fẹ́ sọ̀rọ̀ èèyàn lànà kọjá kó tó sọ̀rọ̀ gbogbo tí mo là kọjá láyé mi yẹn torí ògo yẹn náà ni mi ì là kọjá mọ́ tí n bá lọ station mo lọ gba àyàn lẹ́ni customer mo dẹ̀ jẹ́ tẹ́lẹ̀ 36 cell ni mo sùn rí 36 cell ni mo sùn rí èmi àtọlọ́pàá àti sọ́jà lórí gbèsè jíjẹ àní mo gbà mí àmọ́ mo ń gbà mí oúnjẹ ṣeré ni mo gúdù ní story gbà yẹn o nígbà mọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn sẹ́yìn story ayé ni
mo ti ta mọ́tò rí inú wàásù ẹ̀ mọ̀ nígbà tí èèyàn bá rógbòlò sórí ìyẹn máa sọ nítorí yẹn ti rí rí and then adúpẹ́ lọ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ olóòótọ́ sáwọn tó bá ń sìn gbogbo yẹn pátá lọ́lọ́run wọ́n gbà gbogbo yẹn pátá lọ́nà là fún ibi àlọ́ òjìnà o ibi àyè àlọ́pọ̀ pè mí kí n gbàdúrà fún ọ wọ́n dẹ̀ rò wípé torí pé o ti la nǹkan kan jábì kan ò ní gbàdúrà irọ́ o ẹni tó lọ́wọ́ gbàdúrà rẹ̀ yọ gbọ́ ọdẹ wà nù wọn gbogbo ẹ̀yin tó ń fọmọ́ dà láàmú ogun ni o òkè ọmọ tá a bí Amẹ́ríkà kí ló wá sọ di wòye l'Amẹ́ríkà tá a bá fẹ́ tírèsì ogun ìdílé ni o ọmọ tá a bí Germany tá a bí London ó sì wáá de ìdàkúdà kò dé lérí kò wá lórí kò débi kankan rí ogun torí ẹ̀jẹ̀ náà máa ń tọ̀ ẹ̀jẹ̀ spirit yẹn máa ń tọ̀ wọ́n ti fẹ̀jẹ̀ wa dámájẹ̀ mọ́ bàbá wa wọ́n ti fi dámájẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́n pè pa látòjú oorun l'Amẹ́ríkà sí Ìbàdàn tàbábúlé tó ti wá ẹ wà máa rò pé kínní because sẹ́rọ̀tà wọ́n máa ń rí ṣùgbọ́n wọ́n máa ń ba nǹkan jẹ́ ni wòlíì máa ń rí wọ́n máa ń tún nǹkan ṣe ni ṣùgbọ́n a nílò ìgbàgbọ́ yín o àwọn kan bí ní pé wòlíì yẹn ìgbàgbọ́ ẹ̀ ṣe pàtàkì because àwọn kan ò ní àwọn kan máa ń gbàdá wọn ní ó gbàgbọ́ gbàyanu rẹ̀ rọ́nà ń pa fún wọn tàn ẹni kò sí ìyanu tá a máa ń gbà tá a bá gbàgbọ́ o ibi ìyanu wa wà ò níbi ayọ̀ wa wà gbogbo aládèdè ibi ayọ̀ wa gbogbo ilẹ̀kùn tó tì mọ́ ẹ̀yìn kan Ọlọ́run ó ṣí ẹ̀yin kan tó ń fa àìsàn dá lóró Ọlọ́run ó ṣí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lálàá ní primary school jẹ́ ti kú láì mọye ọdún ogun fàsẹ́yìn ni èyí tẹ̀ ń lálàá rí ìgbé ogun fàsẹ́yìn ni Ọlọ́run ó ṣí lẹ́kùn àánú fún ẹ bá àánú pàdé ẹ rojú Ọlọ́run. ok bàbá tí àwọn èèyàn bá fẹ́ rí yín bóyá àwọn kan wà Nàìjíríà tàbí wọ́n wá sí Nàìjíríà tí wọ́n bá fẹ́ rí yín báwo lọ́n ṣe lè dọ́dọ̀ yín. gbogbo àwọn tá a bá fẹ́ rí mẹ́jà wọ mọ́tò dé Ṣàngó Ìbàdàn tẹ́ bá dé Ṣàngó ẹ sọ pé ẹ lọ sí Àwọ̀tán last bus stop ni Àwọ̀tán tá a bá dá Àwọ̀tán tó bá gbé mọ́tò là ń gbé bọ̀ tó bá fẹ́ gọ̀kadà tó bá gbé mọ́tò là ń gbé ẹja ní kí ọ̀kadà ò lead wa dé Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2 Sẹ̀lẹ̀ Gospel ó wà ní Adéọ̀sùn 2 mo lè gbàdúrà pé gbogbo yín lẹ́rìí tí ń ṣe nínú ètò yìí ìyanu ọ̀sẹ̀ láyé yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp ìyẹn máa rọ̀ mí lọ́rùn tí bá miss call ìmọ̀ àpẹ́ ìpadà 070 84 74 20 61. ẹlẹ́ẹ̀lì tún gbàdúrà fún láti sọ́nà. mo máa ń sọ́nà fún yàn lórí fóònù ní ìdí pé dandan kẹ́ rí mi ẹ̀yin tẹ́ẹ̀kan wà Nàìjíríà nìkan lẹ lè wà lọ́jọ́ Tuesday gbogbo ọjọ́ Tuesday mọ́ dára Nàìjíríà lóhùn wọ́n wulẹ̀ sọ̀pọ̀ pé kíní tẹ́ bá wá àárẹ̀ lójúkorojú bọ̀tà àwọn tó náà wọ́n jìn tó dẹ̀ pé kò sí agbára tó fi kò kàn tí ẹ̀ make sense náà bóyá ẹ fẹ́ wá wòlíì lọ nígbà yẹn bá ń gbádùn síbi ọ̀rọ̀ kan là ń sọ sẹ́ fi rí mi síbi òyìnbó ló ṣe lé mélòó lọ́lọ́run bí atẹ́gùn bá fẹ́ dé àdúrà ò fẹ́ débẹ̀ so bí tí atẹ́gùn bá fẹ́ dé àdúrà gbọ́dọ̀ débẹ̀ because Ọlọ́run ló ń ṣe so tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí sórí nọ́mbà yìí 070 84 74 20 61 Sẹ̀lẹ̀ Gospel àwa ní Adéọ̀sùn Zone 2 Nìbàdàn. ẹ ṣé ẹ kú ìgbádùn ètò yìí ẹ pè wọ́n mo mọ̀ pé ẹ̀rí tiyín náà ó máa yọ gbogbo ogun yẹn pátá àti ègún yẹn á sì di ohun àtẹ̀mẹ́rẹ̀ lórúkọ Jésù. àwọn táwọn ojú Olúwa fún nǹkan kan láti gbà tipẹ́tipẹ́ owó ló ń fẹ́ ọmọ ló ń fẹ́ àlàáfíà ló ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ tàbí ó fẹ́ gba visa lọ sókè òkun ìlú òyìnbó ipò kan ló ń fẹ́ ẹ̀yin tí ẹ wà lókè tí ẹ kò fẹ́ jábọ́ mádàmú kiri rán o ohun tó nílò rèé àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́ olú ìjọ mímọ́ Sẹ̀lẹ̀ Gospel àṣeyànjú àdúrà rẹ̀ ti gbà wọ́n. àmì lórúkọ Jésù àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́ Sẹ̀lẹ̀ Gospel òkè ìràpadà parish àkókò díẹ̀ bí ìmọ̀nà wà tó ń tán ìṣòro ayé onípojúpo àkókò díẹ̀ tí yóò tó ẹ láti kúrò nísàlẹ̀ bọ́ sí òkè àkókò díẹ̀ tó tó láti tún ayé rẹ ṣe gba ẹ̀tọ́ rẹ fún ẹ níbi tó há sí àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́ àwọn tó ní ẹ̀rí ayọ̀ testimonies kò ní orí méjì àṣẹ ìpè ló fọ̀n agbára sínú ayé wọn tó fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àìkọ́rẹ́ olú ìjọ mímọ́ kò ní ṣe tiẹ̀ náà tì lórúkọ Jésù àmín. àdúrà rẹ̀ ti gbà wọ́n.